ọjọ́ Ẹtì lónìí àlùbáríkà Ọlọ́run kò ní fi wá sílẹ̀ àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí ìṣọjọ́ Jímọ̀ ọjọ́ kẹtàlélógún nínú oṣù kejì ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹtó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà à ń bọ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Àwọn gómìnà lórílẹ̀‐èdè wa Nàìjíríà ni wọ́n ti sọ̀rọ̀ jáde báyìí lórí ọ̀rọ̀ kan eléyìí tí ààrẹ ilé ìgbìmọ̀ Aṣofin Àgbà Gomina tó sọ wípé ìjọba àpapọ̀ wọ́n ti ya owó tùlùtùlù kan sọ́tọ̀ èyí tí wọ́n ti ń bù sí àpò àwọn gómìnà lórílẹ̀‐èdè Nàìjíríà. Owó ìdánilófò ìtanilórí èyí tá a mọ̀ sí palliative, owó ọ̀hún tí wọ́n ní ó tó bílíọ̀nù lọ́nà 30 náírà 30 bílíọ̀nù náírà èyí tí wọ́n ní gómìnà kankan ó ti ń gbà tí àpapọ̀ owó ọ̀hún tó lọ bíi tírílíọ̀nù kan ó lé 3 náírà. Ní báyìí làwọn gómìnà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ jáde wípé lórí ọ̀rọ̀ eléyìí tí Àgbà tó sọ yìí wọ́n ní irọ́ ńlá ló ń bẹ nídìí ọ̀rọ̀ ọ̀hún, kò sí ohun tó jọ bẹ́ẹ̀. Ọ̀rọ̀ yìí tó jẹyọ nígbà tí Ṣèyí Mákindé èyí tó jẹ́ alága àwọn gómìnà ní Nàìjíríà tí ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tó sọ̀rọ̀ náà nílùú Ìṣẹ́yìn níbi ayẹyẹ eléyìí tí wọ́n ká aṣọ lójú gbọ̀ngàn mọ́ṣáláṣí ńlá kan èyí tí wọ́n kọ́ níbẹ̀ ni ló ti sọ wípé ó dá àwọn lójú wípé ìjọba àpapọ̀ wọn ò fún àwọn lówó kankan. Wọ́n ní inú oṣù kẹsàn-án ọdún tó kọjá làwọn ti gba owó kẹ́yìn lórí owó kan ẹ̀yáwó bílíọ̀nù 5 náírà èyí tí ìjọba àpapọ̀ ṣèlérí rẹ̀ tó sì jẹ́ pé bílíọ̀nù 2 náírà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ rí pẹ̀lú àwọn gómìnà kan lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó wá ní lórí bílíọ̀nù lọ́nà 30 náírà èyí tí Àgbà sọ yìí ó ní irọ́ ńlá ní Àgbà ló pa ó ní kẹ̀sì máa wò àwọn bíi ìpínlẹ̀ Èkó, ìpínlẹ̀ Sàfàrà, ìpínlẹ̀ Benue, ìpínlẹ̀ Ọ̀ṣun, Katsina tó fi mọ́ ìpínlẹ̀ Enugu àti àwọn tó kù làwọn náà sọ̀rọ̀ jáde wípé àwọn ò tí ì gbà sílẹ̀ kan lẹ́yìn owó táwọn ti gbà kẹ́yìn nínú oṣù kẹsàn-án ọdún tó kọjá wọ́n ní ọ̀rọ̀ Àgbà irọ́ ní pa kò sì mọ ohun tó ń sọ. Wọn ò lè ní ọjọ́ orí ní da bàbá àwọn láàmú lórí rọ́bà tàbántà èyí tó pamọ́ àwọn gómìnà. Ilé ìfowópamọ́ àgbà orílẹ̀-èdè wa Nàìjíríà ló ti fi ọkàn àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà balẹ̀ eyín CBN wípé ẹ lọ́ fi ọkàn balẹ̀ lórí ọ̀rọ̀ owó náírà eléyìí tó ti jẹ ní àbùkù níwájú owó dọ́là báyìí. Ọ̀rọ̀ yìí tó jẹyọ láti ẹnu gómìnà ilé ìfowópamọ́ àgbà ilẹ̀ yìí eyín ọ̀gbẹ́ni Kàdóso èyí tó sọ ọ̀rọ̀ náà jáde nílùú Ìbàdàn tí ṣe olúlu ìpínlẹ̀ Ọ̀yọ́ nínú ọ̀sẹ̀ tá a wà yìí lánàá òde yìí níbi ayẹyẹ kan eléyìí tó wáyé tó sì ní ṣe pẹ̀lú ètò ọrọ̀ ajé àti owó orílẹ̀-èdè Nàìjíríà èyí tó ti mẹ́hẹ̀ ọ̀nà àbáyọ sí ọ̀rọ̀ ọ̀hún èyí tó wáyé nílé ìfowópamọ́ àgbàlẹ̀ yìí àti ọ̀ọ̀lù kan gbọ̀ngàn kan tó wà nílé ẹ̀kọ́ gíga fáfitì tìlú Ìbàdàn. Ẹni tó ṣojú fún gómìnà ilé ìfowópamọ́ ọ̀hún eléyìí tó sọ ọ̀rọ̀ náà wípé ní báyìí gbogbo ìgbìyànjú nílé ìfowópamọ́ CBN ni wọ́n ti ń gbà láti lè rí dájú wípé owó náírà wa ó padà di ẹni yìí ẹni àpọ́nlé láwùjọ àwọn owó. Wọ́n ní ilé ìfowópamọ́ CBN tó ń ti àwọn òṣìṣẹ́ rẹ̀ wọn ò sùn bẹ́ẹ̀ sì ni wọn ò wò gbogbo ọ̀nà ni wọ́n gbà láti lè rí dájú wípé ohun gbogbo ó lọ ní ètò ọrọ̀ ajé. Gómìnà ilé ìfowópamọ́ CBN Kàdóso èyí tí ọ̀gbẹ́ni Usman tó ṣojú fún ọ̀gbẹ́ni Usman yìí ló wà ní ẹ̀ka tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ owó àti òfin nílé ìfowópamọ́ àgbàlẹ̀ yìí ló sì sọ di mímọ̀ wípé kí àwọn èèyàn kí wọ́n fi ọkàn wọn balẹ̀ láìpẹ́ láì jìnà owó náírà ilẹ̀ wa
yóò padà bọ̀ sípò tóun náà yóò di ẹni yìí ẹni àpọ́nlé o láwùjọ owó ní orílẹ̀-èdè Nàìjíríà. Iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti kéde wípé wọ́n ti fọwọ́ òfin mú àwọn ọlọ́pàá kan èyí tí wọ́n hùwà ìbàjẹ́ gbígba owó kọ́bẹ̀wò àti ènìyàn kan tí wọ́n ń lọ ní ọwọ́ gbà ní owó tó tó mílíọ̀nù lọ́nà ọgbọ̀n náírà 30.3 mílíọ̀nù náírà. Iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún tí wọ́n sọ ọ̀rọ̀ náà jáde láti ẹnu alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè yìí èyún ACP Olúmúyìwá Adéjọbí èyí tó gbé ọ̀rọ̀ ọ̀hún jáde lónìí tí ṣe ọjọ́ Jímọ̀ ló sọ di mímọ̀ wípé iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀‐èdè Nàìjíríà wọn ò sùn wọn wò wọn ò sì ní gbẹnikẹ́ni láàyè láti ta epo sí àlà aṣọ ọlọ́pàá orílẹ̀‐èdè yìí. Ó ní àwọn ọlọ́pàá kan igun kan eléyìí tó wà ní ẹ̀ka èyí tó ń ṣe ìwádìí ìwà ìbàjẹ́ àwọn gangan o ni wọ́n bá nídìí ìwà ìbàjẹ́ ọ̀hún pẹ̀lú owó kan tí wọ́n lọ ènìyàn kan lọ́wọ́ gbà àti àwọn owó kọ́bẹ̀wò èyí tó wọ̀ ọ̀hún tó 30.3 mílíọ̀nù náírà. Ó ní ní báyìí wọ́n ti ru ọwọ́ tó àwọn ọlọ́pàá náà lẹ́yìn tí wọ́n gbé àwọn ìgbìmọ̀ kan dìde torí wípé lákọ̀ọ́kọ́ o wọ́n ní àwọn ọlọ́pàá náà ń lò lọ pápábora nígbà tí wọ́n ṣiṣẹ́ ibi ọ̀hún tí wọ́n sì gbọ́ wípé ó ṣeé ṣe kí ọwọ́ pálábá àwọn kó ségi o. Ó ní ẹgbẹ̀rún Samuel tí ò lè sá mọ́ náà lọ́wọ́ ni. Ó ní ní báyìí wọ́n ti rọ́wọ́ tó àwọn ọlọ́pàá ọ̀hún tí wọ́n sì ti kó wọn sí gbàgà tí ìwádìí ti ń lọ. Olúmúyìwá ní nígẹ́rẹ́ o tí iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà bá ti parí ìwádìí wọn yóò taari wọn lọ ilé ẹjọ́ ọ̀rọ̀ wọn ibi ó bá sì já sí ó ní wọn yóò máa fi tó àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọn yóò máa fi tó wọn létí. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun èèyàn Adémọ́lá Adélékè òun mà ń ló ti yan gbajúgbajà òṣèré sinimá àgbéléwò elédè Yorùbá àti òyìnbó fẹ́rẹ́ńjógì èèyàn Láìdé Bákàrè ń ló ti mú o gẹ́gẹ́ bí olùdámọ̀ràn pàtàkì sí gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun lórí ohun gbogbo tó ní ṣe o pẹ̀lú àṣà ìṣe àti ìgbafẹ́ ní ìpínlẹ̀ ọ̀hún. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adélékè eléyìí tí wọ́n lu koro ọ̀rọ̀ ọ̀hún nínú ọ̀sẹ̀ tá a wà yìí wọ́n ní pẹ̀lú akitiyan àti iṣẹ́ ribiribi èyí tí Láìdé Bákàrè tó ti ṣe nínú àwọn eré orí ìtàgé gbogbo àti ẹ̀ka múlùúdùn ní orílẹ̀-èdè Nàìjíríà fi hàn wípé arábìnrin ọ̀hún ó kójú òṣùwọ̀n ó sì lè ṣe dáadáa o tí wọ́n bá mú irúfẹ́ níbẹ̀ láti jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí gómìnà. Nínú ọ̀rọ̀ tirẹ̀ Láìdé Bákàrè òun náà dúpẹ́ ó fi ìdùnnú ó fi hàn sí gómìnà Adémọ́lá Adélékè ti ìpínlẹ̀ Ọ̀ṣun lórí ipò tuntun ọ̀hún èyí tí wọ́n fi arábìnrin náà sí. Ó ní ní báyìí ìdúró ò sí ìbẹ̀rẹ̀ ò sí o ó ní iṣẹ́ ti di ṣíṣe o ó lóun dúpẹ́ lọ́wọ́ ọ̀gá òun gẹ́gẹ́ bí ó ti sọ fún ìgbàgbọ́ eléyìí tí wọ́n ní nínú òun láti mú òun gẹ́gẹ́ bí olùdámọ̀ràn pàtàkì sí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun lórí àṣà ìṣe àti ìgbafẹ́ ní ìpínlẹ̀ náà. Ó ní lásìkò ti tòun òun ó rí dájú wípé ẹ̀ka múlùúdùn ní ìpínlẹ̀ Ọ̀ṣun ó tún gbé pẹ́ẹ́lí lọ sí òkè ju bó ti wà lọ́wọ́ báyìí lọ. Lákòótán nínú ìròyìn wa fún tòní gbajúgbajà òṣèré sinimá àgbéléwò ọkùnrin tí sọmọlẹ̀ wa o Ọláìyá Igwe òun mà ló ti sọ o wípé òun ò kábàámọ̀ lórí fọ́nrán kan èyí tó jáde lọ́dún tó kọjá síwájú ìbò èyí tó wáyé lọ́dún tó kọjá níbi tí bàbá òun tó ti bọ́ra sí ìhòòhò létí òkun tó ń gbàdúrà wípé kí Bọ́lá Tinubu kọ́lọ́hún jẹ́ kó jáwé olúborí o kó di ààrẹ ní orílẹ̀-èdè yìí. Olóhùn ò kábàámọ̀ o wípé òun ṣe àtìlẹ́yìn fún ẹgbẹ́ òṣèlú APC ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní tí ó bá tún di ọdún 2027 bí ẹlẹ́mìí ò bá tí ì gbà Olóhùn yóò tún ṣe àtìlẹ́yìn fún ẹgbẹ́ òṣèlú APC òun yóò ṣe àtìlẹ́yìn fún Tinubu tí wọ́n bá fẹ́ lọ sí ipò ààrẹ lẹ́ẹ̀kan sí. Ọláìyá Igwe èyí tó sọ ọ̀rọ̀ ọ̀hún lórí ètò kan pẹ̀lú gbajúgbajà ògbóhùnsáfẹ́fẹ́ kan nílùú Ìbàdàn Alhaji Kọ́lá Olóòtú níbẹ̀ ló ti sọ ó ní lóòótọ́ náà òun ṣe fọ́nrán kan láìpẹ́ yìí níbi tóun ti ń tọrọ àforíjì lọ́wọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn olólùfẹ́ òun. Ó lámọ̀ ò wípé òun yóò dẹ́kun láti ṣe àtìlẹ́yìn fún ẹgbẹ́ òṣèlú APC. Ó ní kò jọ òun yóò máa tẹ̀síwájú ni
láti ṣe àtìlẹ́yìn fún wọn gẹ́gẹ́ bí Ọláìyá Igwe bó ti sọ ọ̀rọ̀ ọ̀hún lórí ètò náà. Tó ẹ̀yin ará, ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ fún tòní. Títí ojúmọ́ ọ̀la tẹ́tùmọ̀ láǹfààní sọ́tún rè mí. Mo gbà á ládùúrà wípé ilé ò ní lé wa, ọ̀nà nínà wá. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sójú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni o. ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.